ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pé Olúgbọ́n ló ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Kí ni ìbáṣepọ̀ Olúgbọ́n àti Ògbómọ̀ṣọ́? Rárá, Olúgbọ́n ló nílẹ̀ Igbọ́n. Mo sọ látijọ́ lẹ́ẹ̀kan, mo ní láti ojú odò Asà nílọrin títí dé ojú odò Làká ní l'Ógbómọ̀ṣọ́ nílẹ̀ tí ó ń pè nílẹ̀ Igbọ́n láyé àtijọ́. Tí wọ́n fún wọn nílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ bí? Tí ká ní wọ́n mọ̀ gbòòrò Ògbómọ̀ṣọ́ dáadáa, nígbà tí mo sọ pé odò Làká, odò tí mo pè ní Làká, òun ló pín Ògbómọ̀ṣọ́ wá. Gbogbo ibi tí à ń pè ní àárín gbùngbùn Ògbómọ̀ṣọ́, ó ti pín sí apá ibi tí Igbọ́n wà. Òdì kejì ẹ̀ ó pín sílẹ̀ Òjé. Ìyẹn túmọ̀ sí wípé Òjé wà lọ́wọ́ òsì, Igbọ́n wà lọ́wọ́ ọ̀tún, béèyàn bá kọjú sókè tó ń lọ Ìkòyí. Bó ṣe wà láyé àtijọ́ nìyẹn. Ìyẹn ìtàn bọ́rọ̀ ṣe jẹ́. So Olúgbọ́n ló nílẹ̀ Igbọ́n, Arẹ̀sà ló nílẹ̀ Ìrẹsà, Òǹpẹ̀tù ló lòjé, Òǹkòyí ló ní Ìkòyí ẹ̀. Bí ó ṣe rí láyé àtijọ́ nìyẹn. Ìgbà tó yá, ìlú Ògbómọ̀ṣọ́ wáyé, àwọn àgbààgbà bíi mélòó kan parapọ̀ lẹ́yìn tí wàhálà ogun ti dé. Lẹ́yìn tí wàhálà ogun dé láyé Àfọ̀njá, kìí tún ṣègbà Fúlàní leléyìí o. Nígbà Àfọ̀njá ni Àfọ̀njá fúnra ẹ̀ ti fógun já àwọn àgbègbè Igbọ́n, Ìrẹsà nǹkankan. So nígbà tí gbogbo ẹ̀ wá ń ṣe jágbajàgba tí ò ṣe kínní, ni àwọn tí wọ́n súnmọ́ra wọn tí wọ́n jẹ́ jagunjagun àti ọdẹ bíi 5 ni wọ́n jọ parapọ̀, ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé. Àwọn 5 yìí ni wọ́n parapọ̀ lábẹ́ àṣẹ ẹni tó ń pè lólúgbọ́n ìgbà yẹn. So òun ló ní kò sí problem, kó máa gbé. Wọ́n dẹ̀ ń ṣe tí wọ́n lọ. Apá ibi tá a máa ń pè ní Ògbómọ̀ṣọ́ gan ńgbà náà ṣáájú, ìyẹn ti jẹ́ ẹni tó ní abà abẹ yẹn, àná ló jẹ́ fún Arẹ̀sà. Ó sì ti bímọ ọmọkùnrin ẹ̀ náà pè ní Ṣọ̀ún. So òun náà ń gbé bẹ́ẹ̀. Gbogbo wọn jọ wá ń ṣe papọ̀. Until ìgbà tí ogun wá tú gbogbo ìlú, tí olúkálùkù wá ló dáa kò burú, ẹ jẹ́ ká súnmọ́ ara wa, torí bá ṣe fọ́nká yìí ni wọ́n ṣe ń rí wa mú. So Igbọ́n sún wá, Ìrẹsà sún wá, Ìkòyí sún wá, Òjé sún wá, Ọ̀làṣoko, gbogbo àwọn ìlú yẹn wọ́n lọ rẹ́rẹ́rẹ́, wọ́n wá parapọ̀, wọ́n wá sún wá. Àwọn Òjé ń gbé níbi tí wọ́n ń pè ní Ìjẹ́rù, extreme end ilẹ̀ tí wọ́n nìyẹn. Igbọ́n náà sún wá láti ilé Igbọ́n, sún wá sí eré àbí tó ń pè lókè Elérin, extreme end ilẹ̀ tí wọ́n náà nìyẹn. Àwọn Ìrẹsà náà wá, Ìkòyí, gbogbo wọn wá parapọ̀ bí wọ́n ṣe fọ́ọ̀mù New Ògbómọ̀ṣọ́ ni. Bẹ́ẹ̀ àti ìgbà yẹn Olúgbọ́n náà ni the supreme king láàrin wọn, torí bàbá ni gbogbo wọn á pè wọ́n ní Balúgbọ́n. Ó ní supreme king ibẹ̀. So ìgbà tí ogun dẹ̀ wá rọlẹ̀, majority wọ́n fẹ́ padà, but àwọn tí wọ́n jẹ́ àgbààgbà Ògbómọ̀ṣọ́ wọn ò gbà kí Olúgbọ́n wọ́n padà, bí wọ́n mọ̀ pé Olúgbọ́n bá padà sí ibi orílẹ̀ tí wọ́n ti wá, ìlú yẹn á tú. Because ó máa kó gbogbo àwọn èèyàn ẹ̀. Kò dẹ̀ tí ìpẹ́ tí wọ́n parapọ̀ yẹn, ṣe é pé wọ́n ti fìdí múlẹ̀ tán, tí wọ́n bá ti ní ẹjẹ́ padà, àwọn èèyàn padà. So ni wọ́n ṣe jókòó, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí jọ ṣe lọ ṣe bọ̀. So until ìgbà tí àwa bẹ̀rẹ̀ sí ní yan àwọn ààrẹ l'Ógbómọ̀ṣọ́. So wọ́n yan ààrẹ tó yè jẹ, then later Òjó Aburúmákù, tí ẹ bá gbàgbé wọn padà yan bàbá Ládòkè Akíntọ́lá premier as Kakanfò. So ìgbà tí wọ́n yan àwọn yẹn ni àwọn baálẹ̀ wọ́n ń jẹ́ baálẹ̀ at the same time tí wọ́n jẹ́ Kakanfò. So kí ni mo fẹ́ pè, prestige àti popularity Kakanfò
tó ń gbé l'Ógbómọ̀ṣọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní bo prestige àwọn ọba tó wà níbẹ̀ yẹn mọ́lẹ̀. Torí jẹ́ pé àwọn tó ń fẹ́ kọ̀wé nígbà tó ń kọ́ máa kọ̀wé between 1902 and 1918 ọ̀pọ̀ wọn kúkú gbà pé ẹni tó jẹ́ olórí àwọn tó ń jẹ́ alágbára yìí àwọn ni ká fi ṣe aṣáájú. Otherwise aṣáájú ni wọ́n, not the king. The kings are our kings. They were not king of yesterday. In short, ọba tí wọ́n jẹ́ ọba orílẹ̀ nílẹ̀ Yorùbá, ọba Olúgbọ́n. So bí wọ́n ṣe wà yìí, o lè wà ń Bàdàn ń bí kí ó jẹ́ pé grandfather rẹ Olúgbọ́n Àgbé ni wọ́n kì í. A jẹ́ pé ọmọ Ọgbọ́n ni. Wọ́n lè pè ní Àrẹ̀sà Àjèjé Ojútìlálọ̀. A jẹ́ pé ọmọ Ọ̀rẹ̀sà ni wọ́n. Wọ́n lè pè ní ọmọ Olúòjé. Àmọ́ Arọ́tíwẹ̀ bí òjò kankan. A jẹ́ pé ọmọ Òjé nìyẹn. Wọ́n dẹ̀ pé Ìkòyí ọmọ Agbọ̀nyìn. Ṣé o rí pé gbogbo wọn náà ń padà pè ní orílẹ̀? Wọ́n ń pe àwọn ọba kọ̀ọ̀kan yẹn as ọba ayé tó ti pẹ́, kì í ṣe àwọn ọba tuntun. Ibi tí wọ́n ti wá yàtọ̀ nìyí, wọ́n wá jẹ́ ọba orílẹ̀. Ẹnì kankan ò lè sọ wípé èmi ní eré àbí tán wà ni mo fún lágbádá ni mo sọ alágbájá di ọba. Kò possible because ọba láyéláyé tí wọ́n jọ parapọ̀ pé ẹjẹ́ àjọ máa ṣe movement ni wọ́n for a very long time. So ní eré àbí tán wà ẹnìkan ò lè sọ pé èmi ni mo yàn án lọ́ba. Gbogbo wọn jọ jẹ́ alágbára. Wọ́n jọ so lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n wá jẹ́ pé wọ́n ní kingdom sí wọn. Ẹgbà tó fẹ́ ṣe Lájà Ọ̀yọ́ empire níjọ́sí, gbogbo wọn come together and form the formidable Ọ̀yọ́ empire. Tó túmọ̀ sí pé àjọṣepọ̀ wọn náà ló bí Ògbómọ̀ṣọ́. Àjọṣepọ̀ wọn ló bí Ògbómọ̀ṣọ́. So whoever tí ó bá wà l'Ógbómọ̀ṣọ́ aṣáájú ní Ògbómọ̀ṣọ́, ọmọ gbogbo àwọn ọba wọn yẹn ni ó máa jẹ́ lójú àwọn ọba wọn yẹn. So ní báyìí tí wọ́n ń sọ pé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Olúgbọ́n ló nílẹ̀, a jẹ́ pé ara alẹ̀ tí gbogbo wọn ti jọ. No, tá a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó yàtọ̀ sí Ògbómọ̀ṣọ́. Ìlú l'Ògbómọ̀ṣọ́. Ilẹ̀ tó ń pè nílẹ̀ Ògbómọ̀ṣọ́ nìsín ó wá comprise ọ̀pọ̀lọpọ̀ agbègbè. So wọ́n á ní Ògbómọ̀ṣọ́ zone. Political description nìyẹn. Bí ká máa sọ wípé Western region. Ṣé pé ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n lè sọ pé àwọn kan ló ní. Exactly. Kì í ṣe ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Kì í ṣe ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní local government tó pọ̀. So àwọn ọba wọ̀nyí ọ̀pọ̀ wọn ló jẹ́ pé local government wọn àwọn ní prescribed authority bẹ̀. Tí ìgbọ́n bá fẹ́ sọ pé àwọn làwọn nílẹ̀ báyìí, ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n lè claim. No. Tí wọ́n bá fẹ́ sọ pé àwọn làwọn nílẹ̀, ó ní ibi tí ààlà ilẹ̀ wọn dé láàrin ìgboro Ògbómọ̀ṣọ́. Láti ibẹ̀ títí wá lọ kan Ìlọrin. Ìgbọ́n ló ní. Ṣùgbọ́n ìyẹn bí ìtàn kingdom yẹn ṣe rí, this day mi mọ̀ bíjọba ṣe padà pín o. Ó ṣeé ṣe kíjọba ti padà wá gé e lọ́pẹ́ láti bí ní tiyín. Ó ṣàṣe tán gbàmí díẹ̀ lọ́hùn díẹ̀ èèyàn aṣáyò. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà tí ò bá ti sí internal bickering rárá, ojú ọ̀run ti tẹ́yẹ̀ fò láì farakàrà.